Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ la tún kí káàbọ̀ sí abala tá a ti ń sọ nípa àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ akọni Yorùbá tí iṣẹ́ wọn tó gbé ògo ilẹ̀ Yorùbá ga, èyí tí ò jẹ́ ká lè gbàgbé wọn dàsìkò yìí, tó sì jẹ́ pé títí di àsìkò yìí lórúkọ wọn sì ń rinlẹ̀. Láti bí ọ̀sẹ̀ bíi 8 kan sẹ́yìn, ìtàn ìgbésí ayé gbajúgbajà aṣíwájú àwọn pásítọ̀ àti wòlíì ilẹ̀ Yorùbá ni tó jẹ́ ajíhìnrere àgbà àkọ́kọ́ fún ìjọ Christ Apostolic Church CAC ìyàn ajíhìnrere Joseph Ayọ̀ Babalọlá ìlàgbéyẹ̀wò lọ́sẹ̀ tó kọjá. Ibi tá a forí ìtàn bàbá náà gúnlẹ̀ sí òun ní ibi tí a ti jẹ́ kó di mọ̀ wípé ó ti gbòòrò ní ìlú Ẹ̀fọ̀n Alààyè tó di wípé ọba Ládéjàre ó ti fàyè fún Jésù, ó ti kó gbogbo ògùn náà àfin jáde, ó ti dáná sun, tó sì jẹ́ wípé àwọn inú níbí ni ó ti ń dìde sí ajíhìnrere Ayọ̀ Babalọlá ní ìlú Ẹ̀fọ̀n Alààyè. Ṣá o, nígbà tí inú níbí ni tó ti fẹ́ máa dìde kó tó di pé inú níbí ni náà yóò lágbára, ajíhìnrere Ayọ̀ Babalọlá kúrò ní ìlú Ẹ̀fọ̀n Alààyè, ó gba ìlú ẹ̀ lọ ní ìlú Odò Ọwá, ṣùgbọ́n kò ń ṣe ìlú Odò Ọwá tó jẹ́ bí tán bí gàgà ló gbà lọ. Ìlú Ìlọ́fà tó wà ní ìpínlẹ̀ Kwara tí kò jìnnà sí ìlú Odò Ọwá ló gbà lọ. Ibẹ̀ ni Babalọlá sì ti gba àwẹ̀ 40 ọ̀sán àti 40 òru, ìyẹn lọ́jọ́ 25 oṣù kejì ọdún 1932, the 25th of February 1932. Àsìkò tí Babalọlá múra láti pa àwẹ̀ bíríbírí 40 ọ̀sán àti 40 òru yẹn pé kò jẹ́ nǹkan kan fún 40 ọjọ́, ó ní wọ́n mà ní èṣù ló máa yọjú sí lójúkorojú. Fún àwọn tó ń ṣe méjì, àwọn ẹlẹ́rìí 3 tí wọ́n wà pẹ̀lú Babalọlá tí wọ́n rí ìṣẹ̀lẹ̀ ní David Adio, Pastor J.A. Medayise àti Ben Adefabijọ. Àwọn náà ni wọ́n rí ìṣẹ̀lẹ̀ yìí o, tó ṣẹlẹ̀ nígbà tí èṣù tó yọjú sí Babalọlá tí wọ́n jọ jà fún bíi wákàtí 4 kó tó di pé Babalọlá ó ṣẹ́gun ẹ̀. Ìdí tá a gbọ́ pé Babalọlá tó fi fẹ́ lọ gba àwẹ̀ 40 ọjọ́ ìní láti yan ìyàwó, èèyàn pé kí Ọlọ́run kó darí ẹ̀ lórí bí yóò ṣe yan ìyàwó. Ṣùgbọ́n lẹ́yìn tó gba àwẹ̀ náà, Ọlọ́run fọ̀hún sí i. Ọlọ́run jẹ́ kó dìímọ̀ fún yín pé obìnrin tó ti ní ọkọ rí, ìyàn Adélébọ̀, tó ti bímọ rí, ìní yóò fẹ́ o. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yìí ó bá Babalọlá nú jẹ́ pé òun gbajúmọ̀ ajíhìnrere wòlíì tí gbogbo ayé mọ̀ káàkiri àgbáyé, ìní yóò wá lọ fẹ́ ẹni tó ti ní ọkọ tó ti bímọ rí, tí kìí ṣe omidan tí wọ́n àti ìbásùn rí, inú yóò lọ fẹ́. Nítorí pé Babalọlá bọ̀wọ̀ fún Ọlọ́run, ó ṣàgbà kámù. Ṣùgbọ́n Ọlọ́run wá sọ fún pé bó ṣe ń kúrò ní ìlú Ìlọ́fà tó ti wá gbàwẹ̀ 40 ọjọ́ yìí, kó má ṣe padà sí ìlú Ẹ̀fọ̀n Alààyè báyìí o, kó kọ́kọ́ gba ìlú Ẹdó tó wà ní ìlú Benin tó wà nípínlẹ̀ Ẹdó àsìkò yìí, ìní kó gbà lọ. Nítorí pé òun ní iṣẹ́ kan tó fẹ́ jẹ́ fún òun nínú ọgbà ẹ̀wọ̀n ní ìlú Benin. Nítorí pé ohun èlò nǹkan wà tóun fẹ́ lò fún iṣẹ́ Olúwa nínú ọgbà ẹ̀wọ̀n náà, tóun sì fẹ́ kí Babalọlá kó lọ mú ohun èlò náà jáde. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, báyìí ni Babalọlá ló máa lọ sí ìlú Benin tó wà ní ìpínlẹ̀ Ẹdó àsìkò yìí. Ṣùgbọ́n nígbà tí Babalọlá dé ìlú kan tí wọ́n ń pè ní ìlú Òtù, ìní àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n máa di rìkíṣì láti sọ Babalọlá di èrò ẹ̀wọ̀n. Níṣẹ́ ni wọ́n parọ́ wípé ó fún àwọn àjẹ́ kan ní epo ọ̀bọ̀, ó fún wọn jẹ láti jẹ́ kí wọ́n máa kà, láti jẹ́ kí wọ́n máa tú àṣírí ara wọn wípé àjẹ́ làwọn. Báyìí ni wọ́n lọ fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí, ìyẹn àwọn ìjọba òyìnbó létí, wípé ìṣekúṣe ni Babalọlá ṣe àwọn, tó jẹ́ káwọn máa sọ nǹkan tí ò dé láti ọkàn àwọn pẹ̀lú epo ọ̀bọ̀ tó fún àwọn mu. Báyìí ni àwọn ìjọba wọ́n máa gbé Babalọlá ó di ìpínlẹ̀ Kwara, ó di ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara àsìkò yìí láti bá a ṣẹjọ́. Ṣùgbọ́n Babalọlá kò máa gba agbẹjọ́rò, èyí ló sì jẹ́ pé òun ló dá ẹjọ́ rẹ̀ fún rẹ̀. Ṣe mọ̀ pé bí èèyàn bá fẹ́ rojọ́ níwájú adájọ́, ó gbọ́dọ̀ gba agbẹjọ́rò tí ó mọ òfin kéèyàn má bàa kú bá rẹ̀. Ṣùgbọ́n Babalọlá kò gba agbẹjọ́rò kankan o, èyí ló sì jẹ́ kí adájọ́ kí wọ́n jù ú sí ẹ̀wọ̀n oṣù 6. Ẹ̀wọ̀n tí wọ́n wá ju Babalọlá sí kì í ṣe ìlú Ìlọrin ni ó ti ṣe o, inú ìlú ọgbà ẹ̀wọ̀n tó wà ní ìlú Benin, tí Ọlọ́run sọ pé òun rán Babalọlá lọ gan fún iṣẹ́ ìrànṣẹ́ láti yọ ohun èlò nǹkan tó wà nínú ọgbà ẹ̀wọ̀n náà jáde, iná máa gbé Babalọlá lọ.
nígbà Babalọlá dé ọgbà ẹ̀wọ̀n Benin ó jẹ́ kàyéfì ńlá pé gbogbo àwọn ọ̀gá ọgbà ẹ̀wọ̀n náà àti àwọn òṣìṣẹ́ ibẹ̀ náà máa fàyè wọn fún Jésù tí Babalọlá sì tó bẹ̀rẹ̀ ìsọjí ńlá nínú ọgbà ẹ̀wọ̀n. Níbẹ̀ ló ti pàdé ọkùnrin kan nínú ẹ̀wọ̀n náà, orúkọ ẹ̀ máa jẹ́ Cyprien Ufon. Ọkùnrin jẹ́ ẹlẹ́wọ̀n, bẹ́ẹ̀ ni àìsàn ń ṣe gidigidi tán sì ti lo oríṣi oògùn tí kò wòsàn. Ṣùgbọ́n bí Babalọlá ṣe gbàdúrà fún un tí ara ẹ̀ yá, ìyẹn Ọlọ́run sọ fún un pé ẹni tóun torí ẹ̀ tóun fi ní yóò ṣẹ̀wọ̀n gan-an rèé o, nítorí pé ohun èlò òun ni òun sì fẹ́ kó yọ jáde lẹ́wọ̀n. Lẹ́yìn tí Babalọlá jáde lẹ́wọ̀n, wọ́n yọ Cyprien Ufon náà kúrò lẹ́wọ̀n o. Bẹ́ẹ̀ ni Cyprien Ufon tá à ń sọ yìí ó mọ̀ nípa àwọn ohun èlò orin instrument kọjá sísọ, tó sì di ọmọlẹ́yìn Babalọlá tó ń tẹ̀lé fún iṣẹ́ ìránṣẹ́. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni Babalọlá máa padà lọ sí ìlú Ẹ̀fọ̀n Àlàyé tó sì tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n lójijì ìní wọ́n máa ránṣẹ́ sí Babalọlá ní ìlú Ghana pé kó wá ṣiṣẹ́ ìgbàlà, kó wá ṣiṣẹ́ ìyìn rere lórílẹ̀‐èdè Ghana, nítorí pé àwọn èèyàn wọn kò tíì fàyè wọn fún Jésù dáadáa nígbà náà. Báyìí ni Babalọlá máa padà, ó kúrò ní ìlú Ẹ̀fọ̀n Àlàyé, ó máa gba ìlú Ghana lọ, ìyẹn orílẹ̀‐èdè Ghana, tó sì ní kí àwọn ọmọlẹ́yìn òun kí wọ́n máa bá ìsọjí lọ ní ìlú Ẹ̀fọ̀n Àlàyé. Gbàrà tí Babalọlá kúrò tán, tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n ti rí pé ó ti fẹ́ gba ìjẹ lẹ́nu àwọn nítorí pé ọ̀pọ̀ èèyàn ló ti fàyè wọn fún Jésù, wọn ò sì ya ọ̀dọ̀ wọn mọ́. Iná mà ti bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwọn ọmọlẹ́yìn Babalọlá tí wọ́n sì ní àwọn yóò pa wọ́n. Ṣé àti sọ fún yín pé ọba ìlú Ẹ̀fọ̀n Àlàyé, ọba Aládéjàre, òun náà ti fàyè ẹ̀ fún Jésù, ó sì yẹ kó gbèjà wọn. Ṣùgbọ́n lásìkò yìí kábíyèsí ti dàgbà o, ara bàbá ti ń ṣòjòjò, kábíyèsí ò lágbára dáadáa mọ́ láti gbèjà àwọn èèyàn ẹ̀. Bẹ́ẹ̀ ni Babalọlá kò sí nílé. Báyìí ni agbára àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ máa ká àwọn kìrìsìtẹ́nì, àwọn ọmọlẹ́yìn Babalọlá ní ìlú Ẹ̀fọ̀n Àlàyé, tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lé wọn táwọn èèyàn ń sá kúrò, tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣí òrùlé, ìyẹn roof àwọn ilé ìjọsìn tí àwọn ọmọlẹ́yìn Babalọlá tí wọ́n ti ń ṣe ìsìn. Nígbà tó yá tó dọdún 1935, ọba Aládéjàre máa wàjà. Èyí ló jẹ́ kí inú àwọn oníṣẹ̀ṣe dùn pé ọba tí ò gba ti ẹ̀sìn ìṣẹ̀ṣe tó ti fàyè ẹ̀ fún Jésù ó ti wàjà, àti pé ọba táwọn yóò yàn ó máa ṣe tàwọn. Ṣùgbọ́n sí ìjákulẹ̀ wọn, ọmọ ọba Aládéjàre kan tí wọ́n ń pè ní Joseph Adétayọ̀ ni wọ́n máa yàn gẹ́gẹ́ bí ọba Samuel Adéníran. Ọba Joseph Adétayọ̀ tó jẹ́ mọ̀lẹ́bí ọba Aládéjàre ni wọ́n yàn gẹ́gẹ́ bí ọba Ẹ̀fọ̀n Àlàyé o. Bẹ́ẹ̀ ọmọ kábíyèsí náà, òun náà tó jẹ́ ẹni tó fàyè ẹ̀ fún Jésù, kódà ọmọ ìjọ aládùúrà Babalọlá ńlòun náà. Ìṣẹ̀lẹ̀ yìí bí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nínú wípé lásìkò táwọn ń dunnú wípé àwọn yóò rí ẹlẹ́sìn ìbílẹ̀ fi jọba, ẹni tó tún jọba lẹ́yìn ọba Aládéjàre, èèyàn ọba Joseph Adétayọ̀, òun náà tó jẹ́ ọmọlẹ́yìn Babalọlá àti kìrìsìtẹ́nì tó ti fàyè ẹ̀ fún Jésù. Báyìí ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ló gbàgbára wọn, wọ́n ránṣẹ́ sí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ míì káàkiri àyíká ìlú Ẹ̀fọ̀n Àlàyé. Wọ́n máa padà rọ ọba Joseph Adétayọ̀, wọ́n rọ kábíyèsí lóyè o. Ó ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀ pọ́dún 1935 lọ́ba Aládéjàre wàjà. Bẹ́ẹ̀ ni ọba Joseph Adétayọ̀ tó gba ipò lọ́wọ́ ẹ̀ kò pẹ́ rárá tí wọ́n fi rọ̀ lóyè. Lẹ́yìn tí wọ́n rà lóyè, àwọn oníṣẹ̀ṣe wọ́n fi ọba tí wọ́n yan ọba Samuel Adéníran wọ́n fi sórí ipò, wọ́n sì fi jẹ ọba ìlú Ẹ̀fọ̀n Àlàyé. Ọba Samuel Adéníran tá à ń wí yìí, òun jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀, bẹ́ẹ̀ lòun kò gbà fún àwọn ọmọlẹ́yìn ajínrere Ayọ̀ Babalọlá rárá. Ó wá ṣe pàtàkì kì í ṣe àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nìkan ló dìde ogun sí àwọn ọmọlẹ́yìn Babalọlá, òun ló jẹ́ kí inú níbí náà lágbára. Àwọn ìjọ CMS tó jẹ́ àwọn ìjọ àkọ́kọ́ tó kọ́kọ́ mú ìrere wọ orílẹ̀-èdè yìí, àwọn náà gbógun ti àwọn ọmọlẹ́yìn Babalọlá nítorí wọ́n rí i pé ìjọ náà ó ń gbòòrò sí ju tiwọn lọ. Gbogbo bí wọ́n sì ṣe Babalọlá sọ̀rọ̀ kó tó lọ sórílẹ̀-èdè Ghana pé kó darapọ̀ mọ́ àwọn tí ò dáhùn, ó múnú bí wọn. Bí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe ń gbógun ti àwọn ọmọlẹ́yìn Babalọlá, bẹ́ẹ̀ ni wọ́n tún àwọn ọjọ́ CMS táwọn náà jẹ́ kìrìsìtẹ́nì làwọn náà tún gbógun ti wọ́n. Kí ẹ sì máa wò ó, ayé ò tí ìlú jára, kò tí ì sí tẹlifóònù tí wọn yóò fi ránṣẹ́ ti Babalọlá pé kó ètè máa bọ̀, nítorí pé wọ́n ti fẹ́ gba ìṣàkóso ìlú Ẹ̀fọ̀n Àlàyé mọ́ wọn lọ́wọ́ tán. Àwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ́n sì ti fẹ́ sá kúrò tán. Ṣùgbọ́n o, ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, bá a dá ọjọ́ á pé bá a dóṣooṣù á kò, lẹ́yìn tí ajínrere Ayọ̀ Babalọlá tó kúrò ní ìlú Ghana tó ṣiṣẹ́ ìránṣẹ́ tán, tó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, ó máa padà sí ìlú Ẹ̀fọ̀n Àlàyé. Olóńgìní dé èkúté ilé àparamọ́ bí ajínrere Ayọ̀ Babalọlá bó ṣe padà
sí ìlú Ẹ̀fọ̀n Àlàyé. Ẹ̀rù bà àwọn oníṣẹ̀ṣe bó ti ẹ̀jẹ̀ pọ́n tó fẹ́ gbógun, ṣùgbọ́n Babalọlá ó ṣẹ́gun gbogbo wọn. Bẹ́ẹ̀ ló gba ìṣàkóso ìlú Ẹ̀fọ̀n Àlàyé padà fún gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀, èèyàn àwọn ọmọlẹ́yìn Jésù Kristi. Ó wá ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀, ṣé àti sọ fún yín pé nítorí láti fẹ́ ìyàwó ìyẹn Babalọlá ṣe lọ gbààwẹ̀ 40 ọ̀sán àti 40 òru ní ìlú Ìlọ́fà, nítorí pé bàbá ẹ̀ Alàgbà David Rótìmí ní òun fẹ́ rí ọmọ òun kóun tó jáde láyé. A sì ti sọ fún yín pé Olúwa ti ní ajínrere àyà Babalọlá kò gbọdọ̀ fẹ́ omidan tí ò tí ì mọ ọkùnrin tàbí bímọ rí. Ó ní ẹni tí ó ti bímọ rí tí ọkùnrin kan ti fẹ́ tó ti jàn mọ́lẹ̀ ní kí Babalọlá lọ fẹ́. Nígbà tí Babalọlá tó fi ọ̀rọ̀ yìí tó fi tó àwọn aláṣẹ ìjọ The Apostolic tó fi tó wọn létí, àwọn èèyàn màyárì wọ́n lè wọ̀ báwo ni Babalọlá yóò ṣe lọ fẹ́ obìnrin tí ó ti bímọ rí tó ti lọ́kọ rí. Wọ́n ní eléyìí yóò jẹ́ kí àbùkù kó bá ìjọ àwọn àti Babalọlá fún rẹ̀, nítorí pé ó ti di gbajúgbajà jíǹrere àti ìránṣẹ́ Ọlọ́run. Báyìí ìní àwọn àjọ The Apostolic wọn kò máa gba kí Babalọlá fẹ́ ẹni tí Ọlọ́run ní kó fẹ́, tí wọ́n sì dín kó lọ fẹ́ obìnrin tí kò tí ì mọ ọkùnrin tí ò tún tí ì bímọ tàbí ṣègbéyàwó rí. Èyí ló jẹ́ kí Babalọlá kó máa ṣe ìgbéyàwó pẹ̀lú ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Dorcas ní ọjọ́ 25 oṣù kẹrin ọdún 1935. Ẹ̀yin ọmọ àjọ CAC ẹ̀yàn Kìrìsìtẹ́nì ṣe kọ́lẹ̀ o, ọjọ́ 25 oṣù kẹrin ọdún 1935 ìyẹn the 25th of April 1935 ìyẹn Babalọlá ṣègbéyàwó pẹ̀lú arábìnrin Dorcas. Ìlú Ẹ̀fọ̀n Àlàyé ní ayẹyẹ ìgbéyàwó yìí ti wáyé o. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ló wá síbi ìgbéyàwó náà. Ṣé ẹ mọ̀ pé Babalọlá ó ti di gbajúmọ̀? Kódà àwọn àlejò tó wá síbi ìgbéyàwó yìí wọ́n lé ní 6,000. Kódà wọ́n ní Babalọlá rí ẹ̀bùn owó pọ́n 3 3 pounds, ṣílè 10 10 shillings àti pẹ́ẹ́nì 6 6 pence lọ́jọ́ ayé ìgbéyàwó ẹ̀. Níbi tó gbẹ ẹ̀bùn dé, owó tàǹwì owó ńlá ni ní ọdún tàǹwì lásìkò ìgbà náà, ìyẹn lọ́dún 1935. Ó wá ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀ wípé gbàrà àti Babalọlá ṣe ìgbéyàwó tán tó súnmọ́ ìyàwó ẹ̀ ní lórí pé omidan tí ọkùnrin ò bá sùn rí ni òun ló já ìbálẹ̀ ẹ̀. Inú Babalọlá dùn, ó sì fún àwọn mọ̀lẹ́bí ìyàwó ẹ̀ ní ẹ̀bùn owó pọ́n 2 èèyàn 2 pounds àti ṣílè 10 10 shillings. Ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ tó fi di pé ọ̀pọ̀ àwọn ọmọ àjọ CAC wọ́n kórìíra ìyàwó ayé Babalọlá? Kí ló fà á tí ìtàn fi ń jáde pé ìyàwó Babalọlá ó tako iṣẹ́ ìránṣẹ́ àti pé ó gbógun tì í gidigidi? Kí ló ṣẹlẹ̀ láàrin Joseph ayé Babalọlá àti ìyàwó ẹ̀ arábìnrin Dorcas Babalọlá? Ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Olúwa nígbà tá a tún tẹ̀síwájú nínú ìtàn ajínrere Joseph ayé Babalọlá, ajínrere àgbà àkọ́kọ́ fún ìjọ CAC, tó sì jẹ́ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ náà láàfẹnu ìtàn bàbá náà kúnlẹ̀. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ náà, àlàáfíà ara wa kò ní di fíafíà ó dàbọ̀.